Aláròyé máa wí o. ọ̀daràn ọmọ kan rèé o Muhammed gbẹ̀mí bàbá rẹ̀ nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, inú àhámọ́ àwọn ọlọ́pàá tẹ̀sán Giade nílùú Uzum níjọba ìbílẹ̀ Giade nípínlẹ̀ Bauchi ní afurasí ọ̀daràn kan Liman Muhammed, ẹni tó pa bàbá rẹ̀ olóògbé Mallam Baba Siti, wà, bó tilẹ̀ jẹ́ wípé ó ní òun kò kábàámọ̀ ohun tí òun ṣe náà. Aláròyé gbọ́ wípé ọ̀rọ̀ tí kò tó nǹkan ló dìjà sílẹ̀ láàrin afurasí ọ̀daràn náà àti bàbá rẹ̀ nílé tí wọ́n ń gbé lágbègbè Uzum níjọba ìbílẹ̀ Giade. Káwọn ará ilé níbi tí wọ́n ń gbé ó tó mọ ohun tó ń ṣẹlẹ̀, afurasí ọ̀daràn náà ti la igi àpólà kan mọ́ bàbá rẹ̀ lórí, tí bàbá náà sì ṣubú lulẹ̀ gbalaja tó ń jàpòró. Kó má bàa sá lọ làwọn ará ilé ṣe ránṣẹ́ pé àwọn ọlọ́pàá, tí àwọn yẹn sì wá fọwọ́ òfin mú un lọ sọ́dọ̀ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn pé lọ́jọ́bọ̀ Thursday, ọjọ́ 3 oṣù kejì ọdún yìí, wọ́n ní afurasí ọ̀daràn náà hu ìwà tó lòdì sófin náà sí bàbá rẹ̀ olóògbé Mallam Baba Siti, tí wọ́n jọ ń gbé lágbègbè Uzum níjọba ìbílẹ̀ Giade nípínlẹ̀ Bauchi. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé pé ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 15 ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 3 oṣù kejì ọdún yìí, ní ìjà kékeré kan wáyé láàrin afurasí ọ̀daràn ọ̀hún àti bàbá rẹ̀ tó sì la igi àpólà mọ́ bàbá náà lórí, ìyẹn bá ṣubú lulẹ̀ gbalaja. Ní nǹkan bíi aago 10 ààbọ̀ làwọn ọlọ́pàá gba ìpè láti ọ̀dọ̀ àwọn ará ìlú Uzum, làbá lọ síbẹ̀. Wọ́n gbé olóògbé lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú, ṣùgbọ́n àwọn dókítà sọ wípé ó ti kú kí wọ́n tó gbé e débẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti láwọn máa ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, táwọn sì máa fojú àfúrásì ọ̀daràn yìí balẹ̀-ẹjọ́ láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.